wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Saturday, July 12 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kí ẹ lè pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọ́mọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ oríire gbà lọ́jọ́ tòní jẹ́ fún yín látàrí pé gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ. Kódà ó ṣeé ṣe kí ẹ padà kẹfín pé kò ń ṣe látara akitiyan yín, ó kàn jẹ́ pé Ọlọ́run fẹ́ jẹ́ kí ẹ wà lọ́kì dáadáa lọ́jọ́ tòní. Fún ìdí èyí, kẹ́ enjoy ara yín, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Ẹ wá gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nǹkan tuntun àbí ìpìlẹ̀ nǹkan tuntun láàrin aago 4 ìrọ̀lẹ́ tí aago 6 ìrọ̀lẹ́ rárá, látàrí pàkókò yẹn jákòókò tó wà very unlucky fún yín o. Green wá jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Ó ṣeé ṣe kí ẹ wà confuse bákan lọ́jọ́ tòní, ṣùgbọ́n later ẹ máa padà ní clarity tẹ́sí máa lè pinnu àbí gbégbésẹ̀ lórí ohunkóhun tàbí pàápàá láti ronú láti rí nǹkan kan mú jáde nínú ìrònú yín. Lénìí ó dára kí ẹ lo àkókò àti ìgbọ́jọ́ tòní láti fi rí dájú pé ẹ̀yin ọjọ́ àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe ní iṣẹ́, kẹsì rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò. Bẹ́ẹ̀ sì ni tó bá gba kí ẹ just down àwọn nǹkan kankan tó ṣe kókó láti mójútó, kẹ́ rí dájú pé ẹ ṣe wọ́n létòlétò, kẹ́ má bàa ṣe mistake lórí ohunkóhun tẹ́ bá ń ṣe níṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ má wá dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí abẹ́ tí ó kàn yín. Ẹ mọ́kàn balẹ̀, ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ, kẹ́ sì wá àkókò láti fi ṣe prayer dára. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 8 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Lọ́jọ́ tòní ẹ máa wà introspective, á dàbí ìgbà pé ẹ máa ronú jinlẹ̀ nípa ọ̀rọ̀ ìgbésí ayé yín, ẹ máa wòye sáwọn kan dáadáa lọ́jọ́ tòní. Ẹ wà níbi tó dákẹ́ rọ́rọ́ láti máa ṣe eléyìí. Ó ṣeé ṣe kọ́ ọjọ́ tòní tó jọ́jọ́ tó ṣe pé ẹ máa wà very busy díẹ̀, látàrí pé ẹ máa ronú nípa àwọn nǹkan tí ó wà fún yín lásìkò àti nǹkan tó wà fún yín fọ́jọ́ iwájú. Bẹ́ẹ̀ sì lẹ́ tí wọ́n máa wá ọ̀nà àbáyọ láti rí dájú pé ẹ ṣàṣeyọrí nígbésí ayé yín. Àròjinlẹ̀ tẹ́fẹ́ ní lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú, kí ẹ ní ìrètí gbogbo nǹkan ti dáa, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ wà positive, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Lọ́jọ́ tòní á wù yín láti tún kọ́ ẹ̀kọ́ sí nípa àwọn nǹkan tuntun, pàápàá àwọn nǹkan tó ṣe pé ẹ ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó dára púpọ̀ kí ẹ kọ́ ẹ̀kọ́, kí ẹ wá ìmọ̀ lọ́jọ́ tòní. Á ràn yín lọ́wọ́ fún ìgbésí ayé yín lásìkò yìí. Ọjọ́ tòní ọjọ́ àṣeyọrí ló jẹ́ fún yín, látàrí pé ẹ ṣàṣeyọrí lórí àwọn nǹkan tó dàbí iṣẹ́ tí ẹ mú dání lásìkò yìí. Lọ́jọ́ tòní kẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná rere Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ wà restless bákan àbí kára fẹ́ máa kan yín bákan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ nílò ọpọlọ pípé lórí ohunkóhun lọ́jọ́ tòní, látàrí pé ènìyàn kan tó súnmọ́ yín ó ṣeé ṣe kí wọ́n fẹ́ ṣe àwọn nǹkan tó ṣe pé á fẹ́ máa múnú bí yín, ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ fọgbọ́n ṣe, ẹ mọ̀nà tẹ́ fẹ́ gbé gbà láti sọ fún wọn pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́. Èyí tẹ́ fi ní bí ẹ fẹ́ jágbe àbí fẹ́ pariwo àbí fẹ́ dá wàhálà lẹ̀, ẹ má ṣe yẹn rárá. Ẹ mọ̀nà tẹ́ fẹ́ gbé gbà pẹ̀lú ọpọlọ pípé láti rí dájú pé kò lè ṣe nǹkan tí ó fẹ́ múnú bí yín mọ́. Lénìí ó wá dára kí ẹ múra dáadáa, kí ẹ dìrí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, kí ẹ gbà láfíà láàyè, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23. Ó ṣeé ṣe kẹ́yìn náà wá rẹ̀ sílẹ̀ bákan, bóyá lórí ọ̀rọ̀ iṣẹ́ tàbí lórí ọ̀rọ̀ kankan nínú ìgbésí ayé yín tó máa fẹ́ fún yín ní stress díẹ̀ lọ́jọ́ tòní. Ó wá ṣeé ṣe kí nǹkan kan máa lọ nínú ìgbésí ayé yín lónìí tó ṣe pé ẹ ní fẹ́ jẹ́ kẹ́ni kankan mọ̀.
tó sì jẹ́ pé ẹ máa lè hide feelings yín lábẹ́ bójú yín ṣe rí lọ́jọ́ tòní sì yẹn máa ràn yín lọ́wọ́ láti má jẹ́ kẹ́ wà distracted lórí àwọn kankan tẹ́ ń gbájúmọ́ lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé wà láàyè ara yín ìyẹn máa jẹ́ kí inú yín tún dùn àti jẹ́ kí nǹkan lọ dáadáa fún yín léni kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín ẹ wà positive ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ má finú tọ̀yàn jù léni ẹ má gbéra léèyàn jù léni rárá rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3:30 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 ọ̀rẹ́ kan tó súnmọ́ yín ṣeéṣe kọ́ sí nǹkan tá a mú kí inú yín dùn káyọ̀ yín kún lẹ́ni ó dára kẹ́ la ọkọ̀ àti ìgbà lápapọ̀ lẹ́ni láti fi ẹ̀ǹjẹ́ ara yín láti fi sọ̀rọ̀ èyí tó máa mú kí ìdùnnú àtayọ̀ túbọ̀ gbalẹ̀ láàrin yín láti tún mú kí ìbáṣepọ̀ yín dánmọ́rán sí lẹ́ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn ṣùgbọ́n ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín àwọn pílànù tí yín personal plan yín kí ẹ pamọ́ láṣìírí kó lè tètè wá sí ìmúṣẹ yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí ẹ má gbàgbé láti ṣàwọn kan tá a mú kí inú yín dùn káyọ̀ yín kún aago 7 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 ó ṣeéṣe kí iṣu tàbí ìjà tàbí àwọ̀ wáyé láàrin ìmọ̀lẹ́bí lọ́jọ́ tòní lẹ́ni kẹ́ kí èsàrà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ tí ó ẹ sọ̀rọ̀ sọ lẹ́ni kí ẹ fi ọpọlọ kí ẹ fi gbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kalẹ̀ ló dára o ẹ má bá wọn lọ́wọ́ sí ìjà mọ̀lẹ́bí lọ́jọ́ tòní rárá kò dára o bẹ́ẹ̀ sì ni tẹ́ bá nọ́tìsì pé ìkànnà àwọn mọ̀lẹ́bí bóyá múdù ẹ̀rí bákan bákan ẹ ó lẹ̀ wà lẹ́yìn ara yín ni ẹ wà lórí ọwọ́ yín bẹ́ẹ̀ ni kẹ́ má finú tọ̀yàn rárá lẹ́ni kẹ́ má gbára léyàn rárá ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe nǹkan yín létòlétò kẹ́ fi fọgbọ́n àtòyè tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lónìí pẹ̀lú aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 ó ṣeéṣe kí nǹkan fẹ́ kún lọ́rùn yín lọ́jọ́ tòní kí responsibility fẹ́ pọ̀ ṣùgbọ́n ẹ má sì wulẹ̀ wo àwọn nǹkan tí ó tọ́ ẹ má wo àwọn negative side àwọn nǹkan lọ́jọ́ tòní o ẹ rí dájú pé ẹ̀ ń wà positive lórí ohunkóhun ìyẹn máa ràn yín lọ́wọ́ kódà ó ṣeéṣe káwọn opportunity kọ̀ọ̀kan tó wáyé fún yín lásìkò tó ṣe é pé ó máa jẹ́ kí ẹ tún gbalẹ̀ sí kẹ́ tún kẹnu sí ṣùgbọ́n kẹ́ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín dára ẹ má kàn jújú bó ṣe ẹ lọ lórí ohunkóhun ẹ wulẹ̀ gbajúmọ̀ṣẹ́ kẹ́ lè rere gbámú bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe nǹkan yín létòlétò léni dára pẹ̀lú deep yellow jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7:30 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ ìpele eruku Capricorn ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ó ṣeéṣe káwọn èèyàn tó dá yín mọ̀ sí dáadáa lọ́jọ́ tòní kọ́ fún yín látẹ̀sán fi wọ́n tó admire ayé dáadáa ṣùgbọ́n ẹ kíyèsára ẹ má wà too proud ẹ má gbéraga rárá o torí yìnyín ò dára rárá lọ́jọ́ tòní ẹ má tàṣejù ohunkóhun ẹ tẹpá mọ́ṣẹ́ ẹ fọgbọ́n àfèrè tó lọ fún yín ṣe ohunkóhun kò wá dára kí ẹ wọ aṣọ pink rárá lénìí látàrí pé pink jẹ́ kọ́lọ̀ èyí tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ṣùgbọ́n lè wọ àwọn aṣọ kọ́lọ̀ mìíràn lénìí kò sí wàhálà rárá aago 1 ní ọ̀sán sí aago 3:30 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní ẹ máa wòye sọ́nà tẹ́fẹ́ gbégbà láti rí dájú pé àwọn kan tẹ́ ń fẹ́ fún ìgbésí ayé yín orí bí ẹ ṣe ń fẹ́ ṣùgbọ́n ó ṣeéṣe kẹ́ má wulẹ̀ lè gbájúmọ́ àwọn kan náà dáadáa tó lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ wòye sí àwọn kan tó ń lọ nínú ìgbésí ayé yín láti mọ̀ dájú pé kò sí kankan tẹ́ fẹ́ mójútó kẹ́ wá tẹpá mọ́ṣẹ́ ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ rẹra yín lẹ́kẹ́ ti wà nìtàmí pẹ̀lú brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún mi láti wọ̀ láṣọ lónìí aago 12:30 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní ó ṣeéṣe kí ẹ máa wọn bí tẹ́ ń lọ kí ẹ mọ̀ gbèsè tẹ́ fẹ́ gbé kí ẹ máa wọn kan tẹ́ fẹ́ lé fún ìgbésí ayé yín ọjọ́ tòní sì dára púpọ̀ fún ẹ̀yin tẹ́ jẹ́ iṣẹ́ ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò ẹ rí dájú pé ẹ prioritize àwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó ọjọ́ tòní sí tó bá dàbí ìgbà pé nǹkan fẹ́ so yín ẹ wọ́ náà tí gbogbo nǹkan máa tún fi rọrùn tẹ́ tún máa jẹ́ kẹ́ feel better ẹ wò lẹ̀ gbajúmọ̀ṣẹ́ kẹ́ lè rere gbámú ẹ free mind yín kí ẹ wà positive kẹ́ ti ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú light purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú
ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.